lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí, ìyún ọjọ́ 22 nínú oṣù karùn-ún ọdún yìí, 22nd of May 2026, ní àwọn adarí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ni wọ́n kóra wọn o, tí wọ́n gba iléeṣẹ́ ìyún ọ́fíìsì àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti ògbóni tó farajọ èyí tí wọ́n ń pè ní Independent Corrupt Practices and Other Related Offences Commission ICPC ni wọ́n gbabẹ̀ lọ láti rí ọ̀kan lára wọn tó jẹ́ olóyè nínú ẹgbẹ́ òṣèlú ADC ìyún Malam Nasir El-Rufai tó tún jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna lórí bí wọ́n ṣe jù sátìmọ́lé láti nǹkan bí oṣù 3 sẹ́yìn, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn adarí ẹgbẹ́ òṣèlú ADC náà fariwo gbẹnu wípé níṣe ni wọn jẹ́ káwọn rí El-Rufai o, àti pé níṣe náà tó lé àwọn kàbàkàbà láti rí El-Rufai. Kódà wọ́n níṣe ni wọ́n lọ kó àwọn ọlọ́pàá rẹpẹtẹ wá bí ìgbà pé àwọn Boko Haram tàbí àwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọba ń pè ní bandits ni wọ́n wá ṣe àbẹ̀wò sí olú iléeṣẹ́ ICPC ní ìlú Àbújá ni. Kì í ṣe ìròyìn mọ́ pé láti inú oṣù kejì ọdún tá a wà yìí, February 2026, làwọn àjọ ICPC iná mà ti mú Malam Nasir El-Rufai ni wọ́n ti jù sátìmọ́lé lẹ́yìn tó fẹsẹ̀ ara ẹ̀ rìn lọ sọ́dọ̀ wọn nígbà tí wọ́n láwọn ń ṣèwádìí ẹ̀ fún ẹ̀sùn jẹgúdújẹrá àti ìṣòwò olùbáṣubàṣu wọn nígbà tí El-Rufai tó wà ní ipò gómìnà ìpínlẹ̀ Kaduna èyí tó ṣe láàrin ọdún 2015 sọ́dún 2023. wọ́n ní òbítíbitì owó tó lé ní òbítíbitì bílíọ̀nù náírà ní El-Rufai ló ṣe báṣubàṣu tó kó jẹ. Eléyìí ni wọ́n sì ń bá ṣe ẹjọ́ sí, ṣùgbọ́n tí El-Rufai àti ọ̀pọ̀ èèyàn ni wọ́n sọ pé kì í ṣe nítorí pé òun jíwó kù, nítorí pé òun ṣiṣẹ́ tako ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ṣe ń fìyà jẹ òun tí wọ́n fi òun sílẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ pé bíi béèlì 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti fún El-Rufai láti fi sílẹ̀, ṣùgbọ́n lásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí inú àtìmọ́lé sì ni El-Rufai wà, yàtọ̀ sí àsìkò tí ìyá ẹ̀ kú tí wọ́n sì fi sílẹ̀ láti lọ ṣe òkú ìyá ẹ̀ fún bí ọjọ́ 4 kan. ṣá o, ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá ní àwọn ẹgbẹ́ òṣèlú ADC ni wọ́n yan àwọn adarí wọn méjì, ìyún akọ̀wé àgbà wọn ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ọ̀gbẹ́ni Saliu Lukman láti lọ ṣe àbẹ̀wò sí El-Rufai, ṣùgbọ́n tó jẹ́ pé bá ṣe débẹ̀ níṣe ni wọ́n mà ní àwọn èèyàn ò gbà wọ́n láàyè. nínú àtẹ̀jáde tí ẹgbẹ́ òṣèlú ADC fi sílẹ̀, wọn l'Arẹ́gbẹ́ṣọlá ti kọ lẹ́tà sí ọ̀gá àgbà àjọ ICPC ìyún ọ̀gbẹ́ni Ali Umar Adamu nípa àwọn fẹ́ wá wo El-Rufai, ṣùgbọ́n tó ní báwọn ṣe débẹ̀ èèmà ló mà jẹ́ pé àwọn ọlọ́pàá rẹpẹtẹ ni wọ́n kó dé bí ìgbà pé ọ̀daràn làwọn táwọn fẹ́ wá dá wàhálà sílẹ̀, tó sì ní ilé ìfihàn pé wọ́n kàn fẹ́ fìyà jẹ El-Rufai, wọ́n sì fẹ́ máa gbógun ti àwọn alátakò ní. nínú àwòrán Arẹ́gbẹ́ṣọlá àti Saliu Lukman àti tẹlifíṣàn Yorùbá Tòótọ́ rí, níṣẹ́ làwọn bàbá náà ń wò bọ̀ bí ọba tọrọ lóye tí ọ̀rọ̀ náà yé wọn mọ́, tí wọ́n sì wà níta tí wọ́n dúró bí ọmọ iléèwé tí wọ́n ti ilẹ̀kùn mọ́ wọn ti